kẹ́sì ní báyìí o Àgbàlá Ọmọwá Suleiman àwọn Ìgbèjì Ògbómọ̀ṣọ́ náà ní ẹwà ẹ̀dùn pé ibi tá a ti kúrò a sọ pé a ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ fi iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti fẹ́ fi hàn wá ibẹ̀ náà la wá wà ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀bẹ̀ pọ̀ nífa ṣùgbọ́n tí àwa ti fara fẹ́ sọ̀rọ̀ padà ìwọ́n tó bá ti fọ́lọ́ bàbá Ìgbèjì Ògbómọ̀ṣọ́ ọ̀ní rí wò nǹkan tí wàá kàn rí wò ní ṣùgbọ́n wọ́n tó fọ́lọ́ ẹ̀ tó pípẹ́ lọ tí ń wò báyìí kí ààrẹ kú oríire o lọ fọ́lọ́ ẹ̀ ibẹ̀ lọ tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ bàbá ní ojoojúmọ́ ibẹ̀ lọ tí wọ́n máa gbọ́rọ̀ wọn bàbá Ìgbèjì Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí ìwọ náà wàá máa share program yìí n tèmi fẹ́ látọ̀dọ̀ ẹni wípé máa share program kà máa share ìwọ tó wà lórí nígbà tí kò sí nǹkan tó fẹ́ share ní tiẹ̀ o ìwọ sáà máa wò ní tiẹ̀ máa wò ìwọ tó wà lórí nígbà tí tó ti follow page wa lọ follow Ìgbàwáṣẹ́ phase 1 phase 2 Adùn Àṣà Yorùbá lórí YouTube lórí Instagram lọ ṣe òun náà wà ní ẹrọsà ó yá iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa ṣe ààrẹ o mú báírò máa gbọ́ bọ́n ti fẹ́ máa sọ òun náà láti fẹ́ gún iṣẹ́ láti fẹ́ gún yìí o ọdún pé kì í ṣe pé wọ́n mú apá èèyàn wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo ìwọ náà ti rí náà láti fẹ́ máa ṣe yìí o ó yá sà èwo lélẹ̀ sà. Ìkódẹ ni wọ́n pè é. Ìkódẹ. Ó yá báwo la ṣiṣẹ́. Mẹ́rin rẹ̀. ilé yìí ó dà sínú odó. á dà sínú odó. Ìyẹ́ àṣá. Mẹ́rin. Ìyẹ́ agbe. Agbe ló ń kórè àbí báwo dẹ̀ ṣe máa sọ. Àlùkù náà. Mẹ́rin. Oníbẹ̀ ṣe máa sọ yẹn náà. A wá gún gbogbo ìyẹ́ ń papọ̀. Bẹ́ẹ̀ni. Sáà ọkọ̀ gun ni ká tó kó nǹkan mi sábà ti máa kó àwọn kan sí. A kọ́kọ́ gun tí ó kùnà. Bàbá wa gun tó bá kùnà tán. Láwa da ewé ògò yìí mọ́. Ewé ògò gbígbẹ àbí tútù. Ètèyàn bá rí mbẹ. Ètèyàn bá ti rí. Kó sà ti jẹ́ ewé ògò. Èyàn ó dà mọ́. Èyàn bá ti wá gún papọ̀ tó kùnà tán dáadáa. Èyàn ó pò mọ́ ọṣẹ. Bẹ́ẹ̀ni a bá pò mọ́ ọṣẹ tán. Èyàn ó fi orí olóńgbò yìí. Ẹ jẹ́ káwọn èèyàn rí orí olóńgbò ni ẹ jẹ́ ká rójú rẹ̀. Ṣé orí olóńgbò gbígbẹ ni àbí tútù? Gbígbẹ ni. Bẹ́ẹ̀ni ilé yóò fi tẹ́lẹ̀ àpò yìí. Èyàn ó fi tẹ́lẹ̀ àpò. Èyàn fi àbá fi hàn wálẹ̀ kan ni. Èyàn ó fi tẹ́lẹ̀ àpò báyìí. Orí rẹ̀ lè yóò wá kó ọṣẹ téèyàn gùn. Èyàn wá kó ọṣẹ yẹn lé lórí. Orí rẹ̀ lè yóò kó lé. Tábà ti wá kó lé tán. Ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ fún yìí. Bẹ́ẹ̀ni ìlẹ̀kẹ̀ itún àti ìfà kì í ṣe gúngún lòun tiẹ̀. Ìlẹ̀kẹ̀ kí lẹ pé lè. Sẹ́sẹ̀ fún lélẹ̀. Bẹ́ẹ̀ni itún ìfà. Èyàn wá yọ àwọn ìlẹ̀kẹ̀ yẹn kúrò lára àwọn kinní yẹn. Èyàn dà lé rí. Èyàn ò ní gún tiẹ̀. Èyàn dà lé rí ọṣẹ yìí. Èyàn dà lórí ọṣẹ ni. Bẹ́ẹ̀ni èyàn wà á sokọ́. Ọjọ́ méje. Ọjọ́ méje ló tó di lílò. Àbá wá sọ̀rọ̀ kan wọ́n ní báwo ni iṣẹ́ kí ló ń ṣe. Ọṣẹ àwúre oṣù ọ̀la ni. Mo rò pọ́rọ̀ tí máa yàtọ̀ sí nǹkan tí bàbá sọ ni. Mo á rí wípé ọmọ tí kinní kan bá bí kinní kan náà ni ó ṣe kinní kan ni ó jọ. Ẹ wo ṣé ẹ ti rí báyìí òun náà ni wọ́n ti rí báyìí. Lẹ̀kẹ̀ kí lẹ pé lè ná. Ìtún ni lẹ̀kẹ̀ ìfàlélẹ̀ ìtúlélẹ̀ eléyìí ni sẹ́sẹ̀ fún káwa máa gun báyà bí ẹ ti wá rí báyìí o òun náà ti fẹ́ máa gun aṣọ pé a máa pèlò rẹ̀ tẹ́ ẹ máa rí ọmọ kan bẹ́ẹ̀ mú o ẹ máa mú kinní tó jábọ̀ sọ ti rí báyìí òun ni wọ́n ń gún wọ́n ń gún. Mo tẹ́mi fẹ́ látọ̀dọ̀ ẹ náà ni pé ìwọ sáà máa share program yìí máa share ẹ̀ a máa gún tá a máa pò mọ́ṣẹ́ tí wọn náà máa rí mo ti rí báwọn o
wọ́n gbàgbé gbogbo nǹkan tó la máa kó papọ̀.